أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. أكي الفاقة فضيلة الشيخ الإمام الملوي أدام الله آياته. ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́. آمين. àpàdà sí ibú ó kéré ó tóbi ọlọ́mọ jẹ́ kí ó bá bàbá. آمين. gbogbo ntọ́lọ́run ṣe fún wọn tí wọ́n ń dúpẹ́ sí ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kan. آمين. ẹkùn gbígbàdúrà tọ́pọ̀ tó bu ayé ọlọ́mọ sábà ṣe fún wọn. bisimilayi inna atainaka bisimilayi rahman rahim inna atainaka alkawzar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. mo fi bàbá wa ìmáàmù Màlíkì gbogbo àwọn bàbá ní títorí àsìkò jímọ̀ ẹ dákun ẹ má ṣàforíjì mi. gbólóhùn méjì náà ni mo fẹ́ sọ ìwà kí gbólóhùn méjèèjì náà bọ́ abẹ́ aya al-Qur'ani tí ń sọ pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa fil ardi ayatun lil muqinin wafi anfusikun afala tubsirun. aya yẹn náà ni mo fẹ́ lò Ọlọ́run ní wafil ard ẹ máa wo ilẹ̀ẹ́lẹ̀ tí òun dá yín sí ẹ rí nínú rẹ̀ ayatun àwọn àmì lil muqinin àmọ́ àwọn àmì yẹn fún àwọn tó bá máa dájú Ọlọ́run ni wọ́n rí. ó wá ní wafi anfusikun afala tubsirun ẹ máa wúra yín náà láàrin ara yín afala tubsirun. bàbá Imam al-Malawi jẹ́ àmà yìí pé fíìlì abusora fíìlùn mutaadiyun ni tí máa ń ní mafuulu bihi. Ọlọ́run wá gbé wá níbẹ̀ wọn pé afala tubsirun ẹ̀ẹ́rí kíni kò wá gbé mafuulu rẹ̀ wá. ó wá já sí pé ó ní kí a máa wá mafuulu kiri pẹ̀lú ojú wa lábẹ́ afala tubsirun náà yẹn ibẹ̀ ni mo gbà wọlé. ntí èmi ń rí lónìí níbi mo ti jòkó yìí òun ni wípé ajitajuda ẹ dákun ẹ jẹ́ ajitaju ọgbọ́ ẹ kú ọmọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń rojọ́ ẹ dákun àsìkò wá sí ẹ dákun ẹ jẹ́ àfi ọ̀wọ̀ fún Ọlọ́run ẹ dákun ẹ lè jòkó n ti ń jẹ́ wá sí ẹ dákun ọ̀rọ̀ Ọlọ́run ni ajitaju ni nǹkan tí èmi ń rí méjì ni àkọ́kọ́ ajitaju yìí àfàtaju yìí pẹ̀lú gbogbo ntọ́lọ́hún ṣe fún wọn yìí àwọn kan ṣiṣẹ́ rẹ̀ ìyá tó bí ajitaju yìí mà bí wọ́n ń bẹ bí wọn ò sí mọ́ wọ́n wà mo kí ìyá náà kú sẹ́. bàbá tó bí ajitaju yìí Alhaji wa Jimá Àyìnlá dókítọ̀ ẹ kú lọ́dọ̀ ẹ jẹ́ wọn gbọ́n tí mo fẹ́ sọ ẹ dákun mo kí dókítọ̀ kíkí tí mo kí ìyá ajitaju ni wípé iṣẹ́ tí wọ́n ṣe lọ́dọ̀ bàbá ní Alhaji wa Àyìnlá iṣẹ́ yẹn ló yọ lára Alhajitaju yìí o torí tí ìyá ọba dá Ọlọ́run yìí fún lọ́mọ rẹ̀ Al-Qur'ani ló wí bẹ́ẹ̀ o bọ́lá wọn bá tiẹ̀ wá ṣàánú ẹnìkan àbí tí ó bá ṣàánú ọmọ kan yóò gbé gba ọ̀nà ọ̀dọ̀ yáre torí pé ìyá abú kì í bí ọmọ rẹ̀ kọ́dà bọ́kọ bá dá Ànábì Nuhu dá bó ti wá dá ó ní náà àwa rí nínú tán rẹ̀ pọ́ bọ́ máa bú ọbọ̀ máa kọ́ ma Ọlọ́run tí wàá mọ̀ pé a béèrè pé èyí ṣe tá Ànábì Ọlọ́run bíbí kúbi Ọlọ́run tí wàá rojọ́ kalẹ̀ wípé ó fẹ́fẹ́ kúfẹ́ àṣefẹ́kúfẹ́ ni máa bí ìbíkúbi bí gbogbo wa bá pé lónìí yìí tá ń dákọ̀ ajitaju akú eríire àṣeyà yìí ó yẹ ká kí ikú sẹ́ àṣepamọ́ rẹ̀ lọ́lọ́run gbé jáde èní. ẹlẹ́ẹ̀kejì Alhaji Àyìnlá yìí gbogbo wa la máa ṣẹ́tà Alhaji Àyìnlá ń ṣe fún ìlú yìí àkántàǹtì ni wọ́n fáwọn àfa dókítọ̀ ni wọ́n Central Bank of gbogbo Ìlọrin ni wọ́n wà ẹ bá ń gbọ́dọ̀ tóbi jẹ́ mọ́. Allahu Akbar. wọ́n wá dúró iṣẹ́ àmánà níṣẹ́ tí wọ́n ń ṣe tí
wọn ọba lámàánà ni Ọlọ́run ní compensate wọn o. Ọlọ́run compensate wọn ó fi hàn àwọn èèyàn pé bàbá yìí ń ṣiṣẹ́ yìí pẹ̀lú ẹ̀mí dáadáa àtẹ̀mí mímọ́ ń wà á yọ ní tí ó jẹ́ dùnú fún lára rẹ̀ tó ju ń tẹ̀ ń rí tẹ̀ rò wípé bóyá ń ṣe bákan bẹ̀ lọ. Allah. Ọ̀rọ̀ mi àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé bá a bá kọ́ mọ́sálásí báyìí ilé Ọlọ́run ni báwọn bàbá Imam Malawi ti kọ́ wa. Bàbá wa Dáńbọ̀rọ̀ nù sì ti wí pé wa anel masajida lillah. Mọ́sálásí Ọlọ́run ni fala tadi uma Allahi ahadan. A gbọ́dọ̀ pé nǹkan kan mí nílé Ọlọ́run yàtọ̀ sí Ọlọ́run. Tọ́ ńgbà tá a wá gbé mọ́sálásí kalẹ̀ tọ́jẹ́ wípé ilé tọ́lọ́run tànábì ni. Ẹ jẹ́ kí a fi òye sí iṣẹ́ tí lónìí tá a fẹ́ sí mọ́sálásí ẹ̀wọ̀n àgbàlagbà tá a pè wá. Wọ́n ń jogún àwọn àná ni. Ẹ má jẹ́ kí n tà fà límì ó gbé wọ́ parẹ́ lára mọ́sálásí. Ẹ yé n tà fà límì gbé wá. Bọ́ bá ṣe pé àwọn bàbá yẹn ò ṣe é dáa ni báwọn kan ti ń kílèmù nísìn wípé àwọn bàbá yẹn ò ṣe é dáa àwọn làwọn ṣe é dáa Ọlọ́run ò ní ṣẹ́ wọn kù. Ọlọ́run ṣe àfa alimi kù lára Sheikh Kamel ó ṣe àfa alimi kù lára Sheikh Adam ó ṣe àfa alimi kù lára bàbá Lágbàjì ó sì ṣe àfa alimi kù lára bàbá Àgbàgídòmà àtàwọn àfa mi ní tìtorí pé wọ́n ṣe ọ̀dà. Èyí tẹ́yìn náà gbé kalẹ̀ yìí kò sí ẹni àfọ̀tọ́ Ọlọ́run kò sí ẹni tí ó rí tí ò ní kí Àjìtájù pé kú sẹ́. Ẹ má wàá ṣe tí ó padà takò sẹ́ táwọn bàbá yìí ṣe tí ó takò tí ó wà á di pé àwọn bàbá yìí ọmọ ẹ ṣe ẹ má gbà láyé yàn yìí. Èyí tó parí rẹ̀ òun ni pé Tajudeen mo fura mọ̀ níjókòó mi wípé iṣẹ́ Tajudeen ń ṣe iṣẹ́ bá wa bẹ lọ́hùn ni. Bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ tọ́ba wa ṣe pé Tajudeen ń ṣe pẹ̀lú àìláàánú ni Ọlọ́run ò ní ṣe báyìí fún. La ilaha illallah. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ẹ dá àyàn lóhùn ẹ ṣe tànú kọ́lọ́hún lè ṣàánú yín wasalaamu aleykum wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. Mẹ́sẹ̀jì yẹn ti wọlé bẹ́ẹ̀. Ọlọ́run járe yín pé kó bá a san yín lẹ́san. Àmín. Bàbá wa àgbà ní mọ̀lẹ́ nísìnyí ládìde yìí lá máa lọ commission mọ́sálásí náà kí gbogbo wa kí á farabalẹ̀ fún ìjókòó yìí. Ẹ dákun torí Ọlọ́run gbogbo ètò nísìnyí bàbá adáhìyàwó wọn ti wọlé bí síbí bẹ́ẹ̀ ni ìyá wa mọ̀mọ́lé owó wọn ti wọlé sọ́dọ̀ bàbá wa Adamasa ní 5,000 naira. Bàbá àgbà wọ́n dìde nísìnyí programu tá a bá ṣe lẹ́yìn rẹ̀ ó máa tẹ̀lé ni wọ́n ṣàlùwàlá. kí a lọ ṣe àlùwàlá báyìí.